kí bàbá àwọn ọmọ mi tó má lọ sẹ́wọ̀n díẹ̀ ló kù òun ọlọ́pàá àtọmọ tó pretend bẹ́ẹ̀ tó kú kí wọ́n lè bá rope mi lady yẹn ti wà ní Kaduna tiẹ̀ ó máa ń pè mí èmi náà máa ń pè ó lóun ti ná àwọn ọmọ tó máa bá ṣe gan àwọn ọmọ kékeré tí ò ju bí 18 years lọ tó bá ti fún wọn lówó kinní kan ó ti ń ṣe business ń bẹ́ẹ̀ èmi náà máa send ẹ̀kọ́ sí ṣé mo ti ń gbé pẹ̀lú ọ̀rẹ́ mi dáadáa ó ti dárójú mi gbá tí kéèsì yẹn ti dá ìdáhùn ìgbà mi tèmi àtọ̀rẹ́ mi bá jọ ń ṣeré tó bá mú rọ́bà láti kíní rọ́bà fún wa ká fi ṣeré kò wá ń ṣe bíbí ká máa ṣe fún mi mọ́ mo wá máa ń gbàdúrà mo máa ń gbádùn kí n máa ṣe fún yàn ẹni tí mo dẹ̀ ń bá ṣe lélẹ̀ tó ìyáláyé tó ń sanwó mi òun máa ń ládùn òun máa ń gbádùn kóun ṣe fún yàn èmi náà nǹkan tó wà nù mí ṣẹ́rí méjì ni àti ṣeun ẹ jẹ́ explain fún mi dáadáa méjì ni kìíní àwọn kan wà wọ́n máa ń ṣe fún yàn ni ní tiwọn wọ́n á ṣe fún ẹ normal àwọn èèyàn òde kìíní àìkan máa insight wọn náà àwọn yẹn máa ṣe fún ẹ kìíní kan gbọ́ àbí táwọn náà bá dẹ̀ feel like kìíní olè ní kò ṣe fáwọn náà káwọn náà fi dà o bọ́ wọn yẹn máa láì kan ṣe fún ẹni àwọn kan dẹ̀ wà o lè máa rí àwọn míì tẹ́ bá rí wọn máa sọ pé ilé ìkẹ́ ilé lesbian ilé tó náyàn tó shape tó fine yìí most of them wọn obìnrin ló máa ń ṣe fún wọn tó máa ń enjoy èmi ni wọ́n dẹ̀ máa ń ṣe ọkùnrin ó máa ń ṣe obìnrin àti ṣeun ẹ má gbàgbé pé ọkùnrin lè níyàwó sílé tó ní mọ́ pé ìyàwó òun náà máa ń ṣe ọkùnrin máa ń ṣe obìnrin so àwọn obìnrin kan wà tó kí tẹ bá rí wọn àwọn tó kí tẹ bá rọyàn wọn silicon lè máa pè pẹ̀lú shape burúkú tó wà lára wọn so irú àwa gẹ́gẹ́ bó ṣe sọ fún mi onírú àwọn táwọn jẹ́ pé àwọn máa ń like láti ṣe fún wọn yìí irú àwọn yẹn làwọn máa ń like ọyàn wọn máa ń dúró táwọn bá mú ọyàn wọn máa dúró abẹ́ wọn náà máa dúró wọn ti ṣe nǹkan kan rí inú wọn máa flat àwọn máa gbá wọn lóbò báyìí ṣe ni ó ní tó bá pàdé ọmọ tí kò ti ṣe nǹkan kan tí ó sì young bíi àwọn ọmọ kìíní yẹn ó náà ọmọ yẹn wà kàn rọ yẹn wà ṣiṣẹ́ fún wọn wọn máa mú ọyàn wọn wọn á mú ọyàn wọn tó bá ti wọn máa bó bá ti ń dún wọn máa fi á máa sweet létí ẹ ó náà máa mú yàn ó ní ó tẹ̀lé ọmọ kan ọmọ yẹn tíṣà ló máa ń ṣe ní tòsí ilé àwọn òun ti láìka ọmọ yẹn ni ó fẹ́ jẹ́jẹ́ láàrin òun àti ọ̀rẹ́ òun tó ọ̀rẹ́ òun yẹn wá láìkí kó máa ṣe fún gan gbà mí òun máa sọ pé kó máa ṣe fún òun nǹkan máa ní pé yá láyé ìdàndé kí n ṣeré fún yẹn ó máa lá gbogbo abẹ́ ó máa ta wọ́n bọ̀ ó máa da yogurt ó máa mú ice block fi lá ó máa fi ọwọ́ yìí máa fi débi ojú díẹ̀ ó máa mú wọn mú gbà mí ìgọ̀sẹ̀ gan tó kó bí wọ́n bá ṣe nǹkan tó dùn mọ́ òun because ọ̀rẹ́ òun yẹn máa raṣọ fóun òun náà lówó tòun lọ́wọ́ tóun ti ń ṣe business òun ti ń ta on this so ọ̀rẹ́ òun yẹn òun lówó tòun lọ́wọ́ bọ̀ ọ̀rẹ́ òun yẹn ó kọ̀ lọ ṣàkó raṣọ wá fóun kó ra nǹkan fún mi because òun máa ń gbé débẹ̀ gan ó kọ̀ máa di pé babe ilé máa size ṣe so gbà mí òun kọ̀ máa ní pé yà lọ́wọ́ ẹ̀ jẹ́ kí n massage ẹ̀ òun máa massage ẹ̀ tó bá ti ń lọ́rùn yẹn òun ti bẹ̀rẹ̀ sí máa kiss gbogbo ọrùn ẹ̀ gbogbo etí ẹ̀ gbogbo ẹ̀yìn bíi díẹ̀ tó bá gbé sókè yẹn ó ní ìdí báyìí wọ́n á gbé wọ́n á sùn wọ́n á massage ẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ fún un láti ṣeun ó ní tó bá ṣe fún báyìí a máa pariwo ni so ó jẹ́ kó like àwọn gan ó ní Peter ti kúrò lé àwọn o Peter ti kúrò lé àwọn ó ní lẹ́yìn ìgbà tí Peter ṣe nǹkan tó ṣe fáwọn tán tó bẹ̀bẹ̀ tán ó ní gbàgbọ́ tó pé bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta táwọn jọ ṣe ìgbà tó pé táwọn bá kọ́ ti hello Peter tonight you are sleeping in our house ó jẹ́ lè gbóbìnrin sílé táwọn bá ní wọn máa sleep lọ́dọ̀ àwọn ní wọn bí dá ó máa sleep ó ní tí ó bá sleep àárọ̀ ọ̀la àwọn bọ̀ wá bàjá so ọ̀dọ̀ wọn ló máa wá àwọn méjì àwọn jọ máa dó anybody òun ò ní ohun wà ní feelings fọkùnrin mọ́ bẹ́ẹ̀ náà so ti yẹ yín ó kàn máa láwọn ó máa ṣe ọ̀rẹ́ òun ló máa dó dáadáa òun ní feelings fọkùnrin mọ́ bẹ́ẹ̀ ó ní so nǹkan ní kò ń sọ̀rọ̀ Peter yẹn pé Peter yẹn tó wá kó kúrò pé ní àwọn ilé máa dóhùn pa so ó ti kó kúrò ní compound wa so àwọn married man ló kó ti compound wa kò dé mọ nǹkan tó ń lọ ọkọ òun náà ti kó kó compound wọn wọn ti gbẹ̀lẹ̀ mí síbẹ̀ so àwọn mẹ́fẹ̀ẹ́ pa àwọn ọmọdé wọlé àwọn máa jọ jáde ṣé àwọn guys tó gbà síbi iṣẹ́ ọ̀dọ̀ ọkọ òun yẹn yahoo ni wọn ọ̀rọ̀ ń bọ̀ lórí wọn story yóò end bó ṣe kó end ẹ máa understand àmọ́ gbogbo bó ṣe bá yẹ kó end ẹjọ́ torí Ọlọ́run ẹ má sọ̀kò pa mí fún yín tẹ́ máa wo fídíò mi tẹ́kìn like tẹ́kìn comment tẹ́ subscribe wọ́n gbowó subscribers tẹ́ bá subscribe síbẹ̀ wọ́n ní gbowó lọ́wọ́ yín síbẹ̀ ẹ kàn máa subscribe ẹ jẹ́ nǹkan yín bẹ́ẹ̀ ṣe máa subscribe ó yá fóònù yín lélẹ̀ báyìí
ṣoògùn kan wà lójú ẹ̀yin ẹ máa lọ sí YouTube YouTube ni mo wọ̀ yìí ṣe ti rí kí lẹ̀ ń wá Ogbonutan TV ẹ lọ fún search mi báyìí ẹ wá tẹ̀ síbi YouTube search ni òní wọ́n ti kọ àwọn Ogbonutan ẹ wá sí Ogbonutan TV ó jẹ́ ti máa gbé Ogbonutan reality show ìyá ìyàwó mi ó tún máa gbé àwọn oríṣiríṣi nǹkan láde fún yín so ẹ kàn click sórí Ogbonutan reality show yẹn ọ̀dọ̀ mi ló gbé yín lọ yìí tó bá gbé yín lọ ibà ẹlòmíì kò mọ bó ṣe máa ṣe mọ́ tó ti yé yín ẹ wo bíbà yìí ibi lẹ́kàn máa tẹ̀ ṣẹ́ ti rí ibi kìíní lẹ́kàn máa tẹ̀ ṣẹ́ ti rí òun lẹ́kàn máa tẹ̀ òun ni mo tẹ̀ yìí ibi ẹ̀gbẹ́ ó ti gbé yín lọ síbi main page mi gangan ṣẹ́ ti rí so kí lẹ máa ṣe ẹ máa lọ subscribe ẹ wò ilé ò ti subscribe already ṣé wàá ti wá subscribe yẹn tán ok ń bọ̀ ṣe rí nìṣó ó wá gbé subscribe wa torí kò sí subscribe tẹ́tẹ̀lẹ̀ ṣẹ́ṣirí ó gbé subscribe wa ẹ wá tẹ̀ ó gbé sọ àwa gba àwọn nǹkan oríṣiríṣi wa ń báyìí ẹ wá lọ tẹ all ló tó kọ AWL sí ṣẹ́ṣirí ẹ wá lọ tẹ all ṣe ẹ ti kó tẹ all bẹ́yìn so kò sí nǹkan tán máa post nísìn tí má ti post anything ẹ máa gba notification kò jáwó kò dá data tẹ fi ń wo orí bíbà kò tó ìtẹ́ fi ń wo orí TikTok lọ́n ẹjọ́ ọ̀nà kó tẹ́lẹ̀ gbà support mi náà nìyẹn ẹjọ́ èmi ò lówó ẹ̀yin ò lówó ọ̀nà kó tẹ́lẹ̀ gbà support mi nìyẹn tẹ́ bá fẹ́ máa rí mi nígbà míì wọ́n nínú Dubai ló mú orí yá tátàárọ̀ máa ṣe fídíò 3 4 fún yín story tán sọ fún mi ẹni tó sọ story fún mi òun gan sọ fún mi pé òun gbọ́ story yìí ó ṣe òun kó òun padà sí the lesbian padà kẹlẹ̀ mọ̀ wípé kì í ṣe èmi náà ọ̀nà ọ̀bá ló torí ẹwà fákòkò ìjọ gbogbo náà bá bẹ̀yìn ẹ subscribe sórí YouTube channel mi ẹ ní sórí burúkú ẹ ní gbọ́mọ sí ẹ ní lóhun gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní gàgbákò ẹ ní wọ́wọ́ tì ọmọ yóò ní dọmọkọmọ ẹ ní sọnù ìjọ bá a ṣe ń sọ lọ ó wá ní lédì kan ẹ jẹ́ ń jump síbẹ̀ tíṣà ni ọmọ yìí ń wò wò tó bá wo gbogbo ẹ̀ tán èmi ò kí ń rórí ọyàn mi ì rórí ọyàn tí máa nu mọ́tò tí máa rórí ọyàn ìdọ̀ mi máa dìde kódà mo ti bóbìnrin kan jà ní mọ́tò tó yẹ mo fẹ́ fọkùn orí ọyàn mi kì í ní orí ọyàn ọmọ yìí ó máa múra á gbé pink síbí àwọn tí wọ́n gbé black síbí mo ṣe máa wọ ọmọ yìí ọmọ yìí dáa náà lọmọbìnrin ojú mi wọ ọ̀rẹ́ mi ti mú ó wọ̀ ní pé kí n má lọ bẹ̀ o mo ní mo ti gbọ́ mo ṣe wọ́n mi pé mo láìkẹ́ pé mo kàn láìka àjọjọ́ rẹ̀ lásán ní àǹtí mi kí ló ṣẹlẹ̀ kájọjọ́ rẹ̀ lásán kí ni kò ó wá fún mi nọ́mbà ẹ̀ mo ní kó sẹ́ńdà kan níbẹ̀ sí mi mo fún un ní 50,000 àǹtí ẹ ṣé o elógun sáré òun mo ní má wọrí pé mo kàn láì bó ṣe máa ń trust ni pé size wo ni bra tó wọ bra tó yẹ pé tí mò ń ta bra 500,000 mo ń ta 200,000 ẹ má wọrí ó wá sọ fún mi má lọ mo á kó bra méjì fún pint méjì fún ara mi ò balẹ̀ mọ́ ó ṣe bí kí n jẹ́ṣẹ́ ọmọ yẹn mi ìgbádùn ara mi mọ́ ẹ ní bọ́ sínú ìdè mi ìgbádùn ara mi mọ́ ọmọ yìí ìjọ yẹn ọ̀rẹ́ mi kan ní òun fọlọ́ sọ́dọ̀ àwọn fámìlì òun kó ń lọ wọ àwọn ọmọ òun mo ní mo ti gbọ́ mo sì invite ọmọ ìwá sílé mi bá tilẹ̀kùn bá ń gbọ́ ọmọ ìwá ní àǹtí ẹgbẹ́ ṣe ń wù mí ẹgbẹ́ àwọn ni kí ló yẹ kan irun yín fàyàn ó ń fọ ọkàn mi bó jẹ́ máa ń ṣe irun ọba kì í máa ṣe bọ́ irun yẹn á gùn àti ṣeun á gùn dédìí mi torí pé ẹni tí mò ń fẹ́ nínú àwọn lesbian national lesbian yẹn ó láìkí irun tó gùn bó bá ní ṣó mọ nǹkan tó ń pè ní dídò mi òun mọ̀ náà pé òun mọ̀ pé òun ti lórí náà ok mo gbé sọmọ mi báyìí wọ́n ní àǹtí òun ìṣerú kan bẹ́ẹ̀ ni òun lè dẹ̀ máa láìkẹ́ wọ́n ní ẹ̀yìn ṣẹ́rígbà tí mo tẹ ọmọ ìsí orí bẹ́ẹ̀dì ọyàn ọmọ ìdúró ìgàn nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí mú ọyàn ọmọ yìí mo kọ́ mú ọyàn mo kọ́ mú lé ọkọ̀ kan náà mo bèrè lọ́yọ̀ pé báwo ló ṣe fẹ́ sí ṣé soft ni àbí hard ó lóun láì kó wà soft mo wá keep eyín mi pamọ́ mo wá fi ahọ́n mi àti ètè mi dára sí mo mú ètè mi mo fi bọ ahọ́n mo wá fi ahọ́n mi pàdé ètè mi